Àwọn ọmọ àti ẹbí bàbá Súlè Suebebe ti ṣàlàyé nípa irú àìsàn tó ń ṣe bàbá Súlè Suebebe tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá tí a rí ìròyìn ikú ẹ̀ gbọ́ recently pé ó jáde láyé tí pásítọ̀ Agbala Gabriel ń ṣe ìtọ́jú ẹ̀. Wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irú àìsàn tó ń ṣe gan kó tó di pé ó dọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel àti pé nígbà tí bàbá Súlè Suebebe tún dọ́dọ̀ Agbala Gabriel irú ìtọ́jú wo ná fún un, báwo ni àìsàn yẹn ṣe wọ́rì bàbá Súlè Suebebe kó tó di pé ó wá di ẹni tí ó jọ́lọ́hún nípè. Gbogbo àlàyé yẹn ó ní àti ẹbí àtàwọn ọmọ bíbí inú bàbá Súlè Suebebe àtàwọn caregiver bàbá Súlè Suebebe ó ní wọ́n ṣe nínú fọ́nrán ilé tó wà ń bí tí màá play fún gbogbo wa tájìjọ wò tá sì jọjọ máa gbéyẹ̀wò. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí pé látìgbà tí ìròyìn ikú bàbá Súlè Suebebe tó ti jáde sórí ayélujára ní oríṣiríṣi ọ̀rọ̀ tí ń lọ káàkiri. Kódà àwọn kan sọ wípé àwọn ọmọ àtẹbí olóògbé náà ti kọ òkú sọ́wọ́ pásítọ̀ Gabriel pé wọ́n gba òkú bàbá Súlè Suebebe lọ́wọ́ ẹ̀ pé wọ́n fẹ́ sin òkú yẹn gẹ́gẹ́ bí ẹbí àti ará bàbá Súlè Suebebe. Ọlọ́run ṣàánú mi mọ bí oore ṣe máa ń dìbì mọ́ èèyàn lọ́wọ́ ẹ̀yin èèyàn àbí kí ni ká ti pe gbogbo eléyìí. Àmọ́ báyìí àwọn ọmọ bíbí inú bàbá Súlè Suebebe àti pàápàá àbúrò bàbá Súlè Suebebe àtàwọn caregiver tó tọ́jú bàbá Súlè Suebebe lásìkò tó wà lọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel gbogbo wọn ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bí àìsàn yẹn ṣe wọ́rì bàbá Súlè Suebebe kó tó di pé ó wá jáde láyé. Bí tó fi ṣe wípé àárí ọmọ kankan àbẹ́bí kankan ní ẹgbẹ́ bàbá Súlè Suebebe ní gbogbo ìgbà tó wà lọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel, ìdí tó fi dàbí ìgbà wípé àwọn ẹbí àtàrà ò béèrè bàbá Súlè Suebebe, ìdí tó fi dàbí ìgbà wípé àwọn ọmọ ò yọjú sí bàbá Súlè Suebebe àti pé irú èèyàn wo gan ni bàbá Súlè Suebebe, irú ìwà wo ló wà lọ́wọ́ wọn gangan gẹ́gẹ́ bí èèyàn kó tó di pé wọ́n jáde láyé. Bóun láìsàn yẹn ṣe wọ́rì wọn, bóun náà ṣe ṣètọ́jú wọn. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́pọ̀ nínú fọ́nrán yìí o, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àfikẹ́yìn yìí ó farabalẹ̀ kẹ́ẹ̀sì máa fọkàn bá mi lọ. Kọ́lọ́n dákun kó má fi àìsàn tí ò ní gbóògùn, àìsàn tí ò dojú towó, kọ́lọ́n má fi ṣèmi àtìyín tí ẹ̀ ń wò mí ní dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Tẹ́yin bá ṣe ń wò mí for the first time, ẹ máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels. Ẹ like fídíò yìí, ẹ máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment, kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ọ̀rọ̀ táwọn èèyàn wá ń sọ káàkiri wípé àwọn ẹbí ò sọ́jú bàbá Súlè Suebebe kó tó di pé wọ́n gbé wọn dọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel. Fídíò yìí à ń sa because àbúrò bàbá Suebebe sọ̀rọ̀ nínú ẹ̀. Wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn náà sa ipá àwọn sa gbogbo agbára àti gbìyànjú àwọn láti lè tọ́jú bàbá Súlè Suebebe. Ṣùgbọ́n nígbà tó di pé agbára ò gbé mọ́, kò sówó mọ́, kò sí nǹkan kan mọ́, ló wá di pé àwọn wá pe pásítọ̀ Agbala Gabriel wípé kí wọ́n dákun kó dìde ìrànlọ́wọ́ sí bàbá Súlè Suebebe. Ilé tó ṣe pé Ọlọ́run kádàrá kí pásítọ̀ Agbala Gabriel kó ṣe ìrànlọ́wọ́ yẹn fún wọn because ilé tí bàbá Súlè Suebebe ò kọ́ lásìkò tó ń ṣiṣẹ́ gan, pásítọ̀ Gabriel jẹ́ kí wọ́n di ẹni tó nílé lórí. Ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o, ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń play ẹ̀ báyìí káàdìjọ gbọ́ ká wá sọ̀rọ̀ lórí ẹ̀. Mo dẹ̀ jẹ́ kó yí gbogbo wọn pé ọmọ bàbá ni wá, àwọn ẹ̀gbọ́n mi ló ní kí n wá. Àwọn tí mo mọ̀ ní wọ́tà wá fi mo ti sọ fún wọn wá fi mọ́tò wá gbé wá pàdé sí sílé tí mo ní. Torí ọmọ ìyá mi ni. Kí ló dé tẹ́ ẹ kọ òkú bàbá yín f'Agbala Gabriel, ṣé lóòótọ́ ni? Ṣé mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè wà láyé kó má ní àwọn tó máa jẹ́ bíi tánàdì bí èèyàn bí èṣù bí èèyàn kó lọ́ máa fi tì wá ni. Kò sẹ́ni tó kọ òkú o. Torí kí n kó sọ pé mi ò ní lọ síbẹ̀, kò sẹ́ni tó lè mú mi. Pé wọn ràn yàn lọ́wọ́ yẹn Àlàbàṣítì. Ọlọ́run ni ò pè ràn lọ́wọ́ mi lọ́dọ̀ ẹ̀. A máa gbé wọn yàgbẹ́ ni, a máa gbé wọn kó tó tẹ̀ sú wa. Bàbá ní bàbá pampers lẹ máa lò tábà ti hospital bá ti ń lọ báyìí. Tá a bá ṣe wọn máa gbẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ àtomi ní ṣáà. Lẹ́yìn gbà sí bàbá Súlè Suebebe. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àtomi ní. Tó bá ti máa tún wá ṣe test yẹn báyìí wọ́n ní ẹ̀jẹ̀ yìí ti wọ 13. Lórí ẹ̀jẹ̀ tá a ṣẹ̀ gbà tán sín. Ó lágbára o, ẹ̀jẹ̀ àtomi ń gbẹ lára bàbá Suebebe. Mo lérò pé èèyàn fọkàn bọ́rọ̀ yìí lọ. Ó ga o. Ẹ̀jẹ̀ ń tán lára àwọn àtomi ní. Kékeré lóbìnrin ní rí ẹ̀jẹ̀ láì ní mẹ́ fọ́ lọ ẹ̀jẹ̀ ṣáà a ní kí n káṣọ mọ́ ìsọnù mẹ́ rárá màá ní máa fọ́. Ìgbà yẹn ẹ̀jẹ̀ máa ń jáde lára wọn. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àtomi ní. Lójú ọgbẹ́ wọn. Bẹ́ẹ̀ lára wọn
ẹ sojú ẹgbẹ́ lọ́ra ọ̀ràn gidi ní tẹ̀ jáde tí n bá po tí fún wọn tán bá mu tí yẹn á wá dàbí pé kíyàn máa bu omi sínú àgbá kó máa dún gorogorogorogorogoro nígbà tí wọ́n bá mu tó máa mu tí tó máa mu ògì èmi ló ń kó gbẹ wọn èmi ló ń fojú egbò pátápátá tí ò kú kankan. èmi gangan tí mo jókòó ìmú ń tọrọ dárí jẹ́ṣẹ̀ fún dádì mi pé kọ́lọ́run bá mi dárí jì wọ́n because love tèmi fẹ́ kàn fi sáàrin wa kò sí opportunity láti jẹ́ kí wọ́n fi ìfẹ́ yẹn sí àárín wa. bàbá tẹ́ rí yẹn ó ti pè mí lọ́mọ àlè rí. bọ́sù ó máa ń jẹ́ ẹ̀gbọ́n kan fún mi gbogbo àwọn ọ̀rẹ́ mi gan tabajọ gádà tàbá ń wo fíìmù mo máa ń sọ pé àpọ́ksì mi dẹ̀lẹ́ nìyí o ni bàbá tẹ̀ ń wo iye wọn á ní bàbá ẹ̀ wo ni èmi ẹ̀gá tiẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn. bàbá le gan kì í sọ̀rọ̀ pé bóyá pé kí ni bàbá ohun tójú mi tán bá sọ fún mi èmi níbí ní fùtùbọ́n èmi gan fi ojú mi rí tí mo lè sọ tí mo lè fẹ́nu mi tó. ọlọ́run má járe ìjà ọmọ aráyé ẹni tá a ṣe tí ò ní dárí jù wá ọlọ́run má járe o ọlọ́run má járe ìjà ibi o tó stage kan tí ọyàn tí wọ́n ń fu omi fún wọn lómi gbogbo bí ojú egbò yẹn lomi yẹn ti ń jáde. omi ń jáde lójú egbò kẹ̀ ọlọ́mọ má fa àìsàn tí ò gbóògùn ṣe wá o ìjọ irú àìsàn wo ló wá lágbára tó lè tómi ń jáde lára èèyàn eléyìí jẹ́ àgbà àkọ́kọ́ tèmi ò kọ́kọ́ máa gbọ́rù nǹkan báyìí o àbí ẹ̀yin èèyàn kí lẹ ni mo wí ọ̀rọ̀ yìí lágbára o irú àìsàn wo ló ṣe bàbá Suebebe tó lè ó gbẹnu tán. omi tí wọ́n máa fún wọn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín kó tó stage tó fẹ́ dákẹ́ gbogbo bí ojú egbò yẹn káàkiri lomi ti ń jáde gbogbo ẹsẹ̀ wọn báyìí kìkìdé egbò ni kò síbi tí ò ṣe gbò lára wọn kò síbi tí ò ṣe gbò lára wọn báyìí tíra yìí o ojú tí owó ni o. ẹ̀yin náà ṣubú. bẹ́ẹ̀ ni mo tẹ̀ ń tọ́jú wọn. mo ṣàforítì mo bẹ̀ sí forítì ṣá. ẹ̀yin tẹ̀ ń tọ́jú wọn. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan dédé rí bẹ́ẹ̀ ṣubú. bẹ́ẹ̀ ni ọjọ́ kan mò ń bọ̀ mo yí sínú omi kan náà màmá kan gbé kíní bẹ́ẹ̀ náà pẹ̀lú nǹkan tí àbúrò bàbá Suebebe ń sọ yìí a ṣe wípé wọ́n gbìyànjú àwọn ẹbí àtara wọn náà gbìyànjú láti tọ́jú wọn ọ̀nà ló kàn pọ̀ ìtọ́jú yẹn ló fẹ́ pọ̀ jù wọ́n lọ gbogbo àwọn táwa ń já lọ́rọ̀ tá à ń dá sí pé àwọn mọ̀lẹ́bí wọn ò tọ́jú wọn ṣé mo lérò pé àwa náà ti ń gbọ́ gbogbo àlàyé tí àbúrò olóògbé náà ń ṣe báyìí pé òun gbìyànjú níwọ̀nba ti tòun ó lágbára o. bẹ́ẹ̀ ṣe nígbà mi kèèyàn lọ́kadà gbé mi. pé popsi mi ti jọ lọ́hún pé and birthday tèmi rí yẹn tí mo ní mo fẹ́ ṣe fún mi mọ̀ pé rest in peace ló máa jẹ́. June 12. ní ọjọ́ tí wọ́n bí bàbá. bẹ́ẹ̀ ni 1958. wọ́n sì jáde láyé ní June 12 2024. ọjọ́ tí ìyá tó bí wọn gangan tó náà jẹ́ pé ọlọ́run ni ìyẹn June 12 ni màmá wọn kú. màmá wọn tí wọn gangan kú. June 12 lọ́jọ́ ìbí tiwọn. June 12 ni wọ́n tún kú. June 12 ni wọ́n bí bàbá Suebebe ìyá rẹ̀ kú on June 12 òun náà tún dágbére fáyé ní June 12 ṣé sábàbí ni ká pe léyìí ni àbí kí ni ká ti pè ẹ̀yin èèyàn ọ̀rọ̀ bàbá Suebebe ọ̀rọ̀ yìí ó fẹ́ máa rújú bákanbákan ṣé sábàbí ni ká pe déètì yẹn ni àbí àyànmọ́ tòrọ́rọ̀ yìí lágbára. bàbá Agbala Gabriel èèyàn ni wọ́n o torí gbogbo àwọn tó ń sọ nǹkan tí ò yẹ sí wọn wọn ní bíbélì gan sọ pé ẹ wádìí òdodo dájúdájú kẹdì eléyìí tó ti òtítọ́ ẹ̀ mú. fún àwọn tí wọ́n ń ba Agbala Gabriel jẹ́ kí wọ́n lọ ṣe kíni ká lọ ṣọ́ra ká dẹ̀ lọ wọ agbo ìdẹ́kun kò sí nǹkan tá a fẹ́ bàjẹ́ nínú ká ba ọmọ làkejì wa jẹ́ kò sí géènì kankan bẹ́ẹ̀ because ẹni tó ń ṣoore ẹ má jẹ́ kí oore kó ṣù. bàbá kí ló ṣẹlẹ̀ wọn ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n sá ń nọwọ́ pé do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 . ẹni retí lọ o ẹni retí. tí a ti ẹ̀jọ́ pa àjókòó pé òkè o bàbá kí ló ń ṣe yín orí ló ń fọ́ mi ẹ fún mi paracetamol tábà ti hospital bá ti ń lọ báyìí tá a bá ṣe wọn máa gbẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ àtomi ni ṣáà. lẹ́gbà sí bàbá Suebebe. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àtomi ni tọ́ba tí wọ́n ṣe tẹ́sì yẹn báyìí wọ́n ní ẹ̀jẹ̀ yìí ti wọ 13 lóyún ẹ̀jẹ̀ tá a ṣẹ̀ gbà tán sín. ẹ̀jẹ̀ ń tán lára wọn. ẹ̀jẹ̀ ń tán lára wọn àtomi ni. kí láìsàn tí wọ́n ló ń ṣe wọ́n gan ní ìwòsàn gbà yẹn. ìgbà tí a lọ sí usage tá a lọ ṣe test wọ́n ní kíní tí o pẹ́ tíyan èèyàn ò lè máa control ìtọ̀ fúnra ẹ̀ lákàn máa tọ̀ tá máa yàgbẹ́ mi ìmọ̀ orúkọ tó máa ń pe àìsàn yẹn wọ́n ṣáà sọ fún wọn gbà yẹn pé
wọ́n máa ṣe. ṣíṣe prostate kọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni wọ́n ṣe pè fún bẹ́ẹ̀ nǹkan tó sọ nìyẹn wọn ò lè control nǹkan kan mọ́ lẹ́yìn kan mú ọwọ́ wọn báyìí kan fi sẹ́nu kan jẹ láti mú ọwọ́ nìkan lọ sí ẹnu ó máa ń difficult tábà dúró tábà support wọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò sí nǹkan tán lè ṣe a máa gbé wọn ní a máa gbé wọn tọ̀ ní a máa gbé wọn yàgbẹ́ ní a máa gbé wọn kó tó tẹ̀ sú wa bàbá ní bàbá pampers lẹ máa lò gbígbé yìí ti fẹ́ máa ṣe kinní pé bàbá tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ sínú kinní àlè máa clean yín látòrí bẹ́ẹ̀dì ìgbà míì gan wọn láwọn ò lè tọ́lẹ̀tì sára pé àfi ká wá gbé àwọn ó ṣáà ti máa ṣe ń ṣe nìyẹn bó dẹ̀ ṣe lọ làdẹ̀ ń sọ fún dádì náà tó dẹ̀ gbìyànjú wọ́n gbìyànjú má ti. àfikún lòun dákun kó má fi àìsàn tí ó dojú towó kó má fi ṣe wá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ táwọn mọ̀lẹ́bí àtọmọ àti caregiver bàbá Sule Suebebe sọ kalẹ̀ mo lérò wípé ó ti dáhùn ọ̀pọ̀ ìbéèrè tó ń mì lọ́kàn ọ̀pọ̀ àwa olólùfẹ́ bàbá Sule Suebebe nípa wípé báwo làìsàn yẹn ṣe jẹ́ tó fi wá di tó wọ́rì wọn tìdẹ́ sẹ́yìn pé ó mú ẹ̀mí wọn lọ. mo dẹ̀ ní believe wípé àwọn ọ̀rọ̀ tó sọ yìí gan ó ti answer a lot of questions ó ti counter a lot of rumour tá a ti ń gbọ́ káàkiri because ẹni àwọn tó lọ́rọ̀ gangan láti gbọ́ gbogbo àlàyé yìí báyìí ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà wá fi ro ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment section ẹ má gbàgbé láti máa bá mi subscribe kéde máa follow wa ní gbogbo channels ẹ like fídíò yẹn fèrò yín lórí ẹ̀ sí comment kẹsì máa bá mi share kó máa lọ lórí ayélujára ire o.